irọ́ ni wọ́n ń pa mọ́ mi o. Bọ́rọ̀ ṣe jẹ́ gan-an rèé. Dárasími ìyàwó Jọbaládé sọ̀rọ̀ sókè. Ajá ní ọkọ àfẹ́sọ́nà mi. Ìfẹ́ love tú àṣírí Olúwadọ́làs. Ẹ bá mi sọ fún Àṣàkẹ́ kó tọ́jú mi. Bàbá Àṣàkẹ́ olórin rawọ́ ẹ̀bẹ̀ sọ́mọ Nàìjíríà. Ọmọ Tọ́pẹ́ Àlàbí ṣe ìgbéyàwó bòńkẹ́lẹ́. Ẹ jókòó, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Tẹ́tẹ́ ni Làǹdé máa ń fowó ta. Ó lè fi 2 million naira ta tẹ́tẹ́, kò kí ń ráyè mi nínú ilé. Dárasími ìyàwó Jọbaládé sọ̀rọ̀ sókè. Dárasími ìyàwó Jọbaládé ti sọ ìrírí rẹ̀ nínú ìgbéyàwó rẹ̀. Nínú ìfèròrò tó ṣe láìpẹ́ ló ti sọ pé owó òun lòun fi ṣe mọ̀ èyí tí a mọ̀ sí introduction. Ó wá fi kọ́ràn rẹ̀ pé Jọbaládé ta mọ́tò ẹ̀ tó sì fi owó náà ta tẹ́tẹ́. Ó tẹ̀síwájú náà rẹ̀ pé nígbà tí òun pàdé Jọbaládé kò lówó lọ́wọ́, kò sówó kankan lọ́wọ́ ẹ̀. Tẹ́tẹ́ ló máa ń ta tó sì máa ń pàdánù owó. Tó sì ta mọ́tò ẹ̀ tó túlẹ̀ yé pé owó tóun pa lórí owó tóun ta yìí òun máa fi rà mí. Ṣùgbọ́n tó yẹ pé tẹ́tẹ́ ló ná gbogbo owó náà lé lórí. Àti pé ọ̀pọ̀ ìgbà ni kò kí ń ráyè òun nínú ilé tó yẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló máa ń gbájúmọ́. Dára fi gbogbo ẹnu sọ pé tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀nà ọkùnrin ọ̀kànlélógún ti bóun sùn gẹ́gẹ́ bí Jọbaládé ṣe sọ kó mú ẹ̀rí síta. Ó sọ pé nígbà táwọn jà òun kò kókó nílé pé àti bá ṣe sọ̀rọ̀ yìí ẹrù òun sì wà nílé Jọbaládé. Pàṣẹ ẹ̀kọ́ pé lòun mú jáde kúrò nílé. Àti pé onínú fùfù ni Làǹdé èyí tó máa ń mú kó máa ṣe ìwà jàgídíjàgan. Ó lóun ò sọ eléyìí láti jẹ́ káyé máa bú Jọbaládé o, ṣùgbọ́n òun sọ eléyìí káyé lè mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́. Ajá ní ọkọ àfẹ́sọ́nà mi. Àfẹ́sọ́nà Olúwadọ́làs pariwo. Àfẹ́sọ́nà aláwàdà ẹ̀rọ ayélujára ìyẹn Olúwadọ́làs ti sọ pé gbogbo obìnrin dídó ni lọ́dọ̀ Olúwadọ́làs torí ìdí èyí lòun ṣe fi sílẹ̀. Tó sì jẹ́ pé ó fi ọdún méjì fa ojú òun mọ́ra láti yí ọkọ òun padà pé òun ti yíwà padà. Ó wá fi kún ọ̀rọ̀ ẹ̀ pé òun lòun máa ń gbé gbogbo bùkátà tó pọ̀jù lórí ọmọ àwọn wípé kò kì í sí owó lọ́wọ́ ẹ̀ lọ́pọ̀ ọgbà àti pé ayé òfegè ló ń gbé. Tí wọ́n bá gbé ìpolówó fún kò kì í ṣe tó sì mú kí àwọn iléeṣẹ́ náà máa dúnkokò mọ́. Tí ó bá sì ti rí pé òun ṣoríire wọn máa sunkún tí pé ó kò fẹ́ràn ìlọsíwájú òun. Ó tẹ̀síwájú náà rẹ̀ pé nígbà tí òun lọ mú ọmọ òun lọ́dọ̀ ẹ̀ lòun rí tí ọ̀kan nínú àwọn òṣèré rẹ̀ sá pamọ́ sílé ìbalùwẹ̀ tó sì parọ́ fóun pé kò sí nǹkan tóun rò ní tóun sì gbà kámú. Ó wá fi kọ́ràn rẹ̀ pé obìnrin náà ti ṣẹ́ àìmọye oyún fún Olúwadọ́làs. Ó sọ pé Olúwadọ́làs ní ọkùnrin àkọ́kọ́ tó já ìbàlẹ̀ òun àti pé òpin ti dé bá ìrìn àjò ìfẹ́ àwọn. Ọmọ gbajúgbajà olórin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí tí ń ṣe Ayọ̀míkù ti ṣe ìgbéyàwó pẹ̀lú olólùfẹ́ rẹ̀ Olúwọlé. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ìgbéyàwó bòńkẹ́lẹ́ náà wáyé lọ́sẹ̀ yìí láàrin àwọn ẹbí méjèèjì ará àti ọ̀rẹ́ tí àwọn èèyàn bíi Fúnkẹ́ Akíndélé Wòlíì Àgbà Bídèmí Ọláọba sì yẹ wọn sí táyọ̀ sì ń gbàdúrà pé ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni. Fọ́nrán kan ló ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí ọkùnrin kan tó pe ara rẹ̀ ní bàbá Àṣàkẹ́ olórin ìyẹn Ọlọ́ládé Mr Money. Tọkùnrin náà sì ń tọrọ owó lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọkùnrin náà tẹ̀síwájú náà rẹ̀ nípa fífẹ̀sùn kan Àṣàkẹ́ pé ó kọ̀ láti tọ́jú òun. Àti pé nígbà tí òun ní àwọn ọ̀pá-rọsẹ̀ láti bí ọdún 3 sẹ́yìn ni òun ti gbúròó Àṣàkẹ́ gbẹ̀yìn. Ó tóun bá pè kò kí ń gbé pé òun. Àṣàkẹ́ tó kọ ẹ̀ gangan jẹ́ Ahmed Ọlọ́ládé jẹ́ olórin tó gbajúmọ̀ lórílẹ̀-èdè yìí àti káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ìyá rẹ̀ nìkan ló dá tọ́ tí kò sì kí ń sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ rárá.